Ìwà ẹrú àti ìwà ọmọ. So ẹ jẹ́ ká lọ wo bí Quran ṣe summarize ìwà ọmọ, bí Allah ṣe summarize ìwà ọmọ àti ìwà ẹrú sínú Quran. Ní Quran chapter 41 verse 34 to 35 àríkà wípé not equal are the good deed and the bad deed. Ẹjọ́ ṣó wá jọra wọn ni? Rere àti búburú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó yàtọ̀, ó dẹ̀ fojú hàn. Repel evil by that which is better. Dáadáa ní kẹ́ ẹ fi sẹ̀san búburú. Ẹ súre fáwọn tó bá fi yín ré. Àwọn tó bá hùwà ẹbí sí yín, ẹ ṣe dáadáa sí wọn. And then the one who is hostile to you will become as a devoted friend. Tí ẹ̀yin bá ṣe léyìí, ẹ máa wo Quran tó jẹ́ kó yé wa wípé after you have done this is the result that you will get, and the result is that and then one who is hostile to you, ẹni tó ti dàbí ẹni pé wà àti ẹjọ́ jẹ́ ọ̀tá yẹn, to you will become as a devoted friend. Ẹ wá padà di ọ̀rẹ́ tímọ́tímọ́. Àṣé kéèyàn máa ní sùúrù, kéèyàn máa ní ìfaradà, àṣé kéèyàn máa fi rere kó máa fi sẹ̀san búburú, àṣé ó máa ń padà jẹ́ kí ìfẹ́, ó máa ń padà jẹ́ kó wà ní àwùjọ ni. Òun ni Quran sọ fún wa ẹ̀. So ìwọ ìyá lọ́jà, ìyá tí ó ń lé àwọn èèyàn kúrò lára yín yẹn, tó ń lé kọ́sọ́mà kúrò lára yín yẹn, má hùwà bí sí. Ẹ jẹ́ kí ẹ̀wà Islam tí Quran kọ́ wa nígbà ẹ jẹ́ kó ṣò lára yín. Ẹ̀yin ẹ bá pe kọ́sọ́mà mọ́ra ni, ẹ hùwà dáadáa sí ẹ wá rí i pé ẹ̀yin ẹ máa tún padà jọ rẹ́jù nínú ọjà yẹn. Ìwọ tó ń ṣiṣẹ́ níbi iṣẹ́, èèyàn tó ń gbèrò pé bó ṣe máa kúrò níbi iṣẹ́, tó ń ṣe ẹ́ ní sùtà níbi iṣẹ́ yẹn, wọ́n má ṣe sùtà fún un. Jẹ́ kí ọ̀rọ̀ Quran tí Ọlọ́run sọ fún wa, ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wa ní ìgbà yìí, jẹ́ kó lapa nínú ayé ẹ̀, kó ṣe rere fún wa. Á rí i pé níbi iṣẹ́ yẹn ẹ máa padà jọ di close friend ni. Ṣé ti wá rí i pé ìkọ̀kan náà ni Quran àti Bible sọ fún wa? Eléyìí ó ń hẹ́kò nǹkan tí Jésù Kristi Olúwa wa sọ fún wa ní Matthew tí a kà yẹn. But none is granted it except those who are patient. Kò wá sí ẹni tí ó máa achieve nǹkan tá à ń sọ yìí bí ò bá ṣe kí ni àwọn tó bá ní sùúrù, àwọn tí wọ́n ti ṣèpinnu wípé kí ni àwọn máa kúrò ní ipò ẹrú, àwọn á di ọmọ. And none is granted it except one having a great fortune. Àwọn olóríire àwọn olóríire làwọn tó yẹ pé kí ni wọ́n máa ní wìwà tí a sọ yìí. Ṣé tí wàá rí bí Quran ṣe yànnà náà fún wa wípé kí ni ìwà ọmọ ó jẹ́ ìwà tó jẹ́ wípé kí ni ó borí ìwà ẹrú. Tábàdẹ̀ ń ṣe lé, ó máa ń jẹ́ kí ìfẹ́ wà ní àwùjọ ni. Ó yá ẹ jẹ́ ká tún jọ lọ sí ibi tí Quran ti yànnà náà ìwà ẹrú àti ìwà ọmọ ní one single passage nínú Quran. Ẹ jẹ́ ká lọ sí Quran chapter 42 verse 36 to 43. Ẹgbọ́n nǹkan tí Allah sọ níbẹ̀. Whatever thing you are given is only the provision of this life. Gbogbo nǹkan tó bá fún yín nílé ayé, fún ilé ayé nìkan ni, fún ìṣẹ̀mí ilé ayé nìkan ni. But what God possesses is better. Ṣùgbọ́n nǹkan tí ó wà ní ọ̀dọ̀ Allah fún yín, ó máa dára jùlọ. And more lasting, ó dẹ̀ wà more lasting for those who believe and rely on their Lord. Fún àwọn tó yẹ pé kí ni wọ́n gbàgbọ́, wọ́n dẹ̀ gbára lé Ọlọ́run ọba wọn. 37. And those who avoid major sins and indecency. Àwọn tó jẹ́ wípé kí ni wọ́n máa ń kọ ẹ̀ṣẹ̀ ńlá àti ìwà ìbàjẹ́, wọ́n máa ń kọ sílẹ̀. And if they become angry, tí wọ́n bá bínú, they forgive. Wọ́n máa ń ṣe àforíjì. Verse 38. And those who respond to their Lord and pray regularly. Àwọn tó jẹ́ pé kí ni wọ́n máa ń kírun déédéé, wọ́n dẹ̀ máa ń sin Ọlọ́run wọn déédéé. And conduct their affairs by mutual consultation, tí wọ́n máa ń ṣe déédéé nínú ìṣesí wọn. And give of what we have provided them. Tó dẹ̀ máa ń ná fún àwọn aláìní nínú nǹkan tí a ti pèsè fún wọn. Verse 39. And those who when wrong they defend themselves. Àwọn tó jẹ́ wípé kí ni tí wọ́n bá hùwà ibi kan sí wọn, wọ́n máa ń defend ara wọn. Ìwà ẹrú nìyẹn. Ṣé ti ẹ máa rí bí aláṣẹ máa sọ̀rọ̀ ẹrú, a máa sọ̀rọ̀ ọmọ. Ẹ ṣáà máa farabalẹ̀ kẹ́ máa bá mi ká lọ. Verse 39. And those who when wrong they defend themselves. Tí wọ́n bá ṣe aburú kan sí wọn, wọ́n máa ṣe kí ni? Wọ́n máa ń gba ẹ̀san, wọ́n máa ń defend ara wọn. A dẹ̀ ti sọ àǹfààní tí ó wà nínú ká máa gba ẹ̀san. A ti sọ àǹfààní ẹ̀ fún wa síwájú. Verse 40. The repayment of bad action is one equivalent to it. Ẹ̀san fún aburú nìyí tó jẹ́ pé kí ni ó wà commensurate sí aburú tí wọ́n ṣe sí ẹ. Òun náà ni kí wọ́n náà kò fi gba ẹ̀san padà. But whoever ṣe pé Allah ti sọ̀rọ̀ ẹrú, Allah wá fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ báyìí nìsín. But whoever pardons and makes reconciliation. Ṣùgbọ́n ẹni tí ó bá ṣe àforíjì tó wá wá àtúnṣe
tí ò wá ẹrú his reward lies with God. Àwa Ọlọ́run fún ara la máa san lẹ́san nítorí pé kí ni ó ti ń di ọmọ Ọlọ́run mo fẹ́ ká máa wòye sí gbogbo bí a ṣe ń ka kíní yẹn o. He does not love the unjust. God does not love the unjust. Ọlọ́run ò fẹ́ràn èèyàn tó yẹ kí ni tó bá ń tayọ ààlà. Ṣé ibi Ọlọ́run ṣe ń sọ ọ̀rọ̀ ìwà ẹrú fún wa tó dẹ̀ tún ṣe kí ni tó dẹ̀ tún ṣàlàyé fún wa bá ṣe lè jẹ́ ọmọ. Verse 41. As for those who retaliate after being wronged. Ṣé àwọn tí wọ́n máa ń gba ẹ̀san aburú tí wọ́n bá ṣe fún wọn o. There is no blame on them. Kò sí ìjìyà kankan fún wọn. Àwa Ọlọ́run á blame wọn nítorí pé kí ni ó natural kí èèyàn gba ẹ̀san aburú tí wọ́n bá ṣe fún un bó tilẹ̀ jẹ́ pé ìwà ẹrú ni. Blame lies on those who wrong people. Àwọn tí blame wà lórí wọn tí a máa dá lẹ́bi òun ni àwọn tó yẹ pé kí ni wọ́n ń tayọ ààlà tó yẹ pé wọ́n ń hùwà ibi sí àwọn èèyàn and commit aggression in the land without right tó yẹ pé kò sí ìdí pàtàkì gan tó fi ń hùwà ibi ní orí ilẹ̀. This will have a painful punishment. Àwọn yẹn ni a máa báwí, àwọn yẹn ni wọ́n máa kó ìbínú Ọlọ́run ní ọjọ́ àgbéǹde. But whoever endures patiently and forgive. Ṣùgbọ́n ẹni tí ó bá ní sùúrù tó dẹ̀ ṣe àmójúkúrò ìwà ọmọ nìyẹn o. That is a sign of real resolve. Eléyìí jẹ́ sign wípé kí ni ẹni náà ó ní determination ó dẹ̀ dúró ṣinṣin pẹ̀lú Ọlọ́run. Ṣé tí wàá rí i pé Ọlọ́run ṣàlàyé ẹ̀ fún wa ṣùgbọ́n ó tèkìyàn tó bá ń fara balẹ̀ because the wisdom in the Quran, because of the history of the Quran grew up from the ashes of war. Ó lè má jẹ́ kí á tètè rí àwọn ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ sùúrù ọ̀rọ̀ ìfaradà tó wà ní ṣùgbọ́n tí a bá ń farabalẹ̀ wọ́n ní tójú bá farabalẹ̀ àárímú lè máa squeeze àwọn adùn yẹn jáde látara Quran. So àti Quran àti Bible kọ̀ọ̀kan náà lọ mú wá fún wa ó kọ̀ take ẹni tí ó bá farabalẹ̀. Ẹ̀yin ará ní ìparí ṣé ti wá rí wípé àtiwà ẹrú àtiwà ọmọ kò sí èyí tí ò wúlò níbẹ̀. Ìwà ẹrú which is pé kí ni kí á gba ẹ̀san àwọn aburú tí wọ́n bá ṣe fún wa. Eléyìí á máa dẹ́kun ìwà àbàjẹ́ kò ní jẹ́ kí ìwà àbàjẹ́ kó gbilẹ̀ ní àwùjọ. Tí ìwà ọmọ tá bá ń ní ìfaradà tá dẹ̀ ní sùúrù á lè máa jẹ́ kí ìfẹ́ kó gbilẹ̀ ní àwùjọ. Òun náà ṣàlẹ̀ gbọ́ bí Allah ṣe sọ fún wa yẹn wípé ẹni tí wà tí ẹ̀ ti jọ pinnu pé ọ̀tá lẹ́jọ́ máa ṣe kú nígbà tí wọ́n bá ṣe dáadáa sí á jẹ́ kí ìfẹ́ kó jẹyọ ní àárín ẹ̀ tó wá padà di ọ̀rẹ́ túmọ̀túmọ̀. Ṣé rí èyí tí ó máa ń dájú ní wípé kí ni kéèyàn fi ìwà ẹrú kó fi sí back pocket kéèyàn wá mú ìwà ọmọ kó fi sí front pocket nítorí pé kí ni ẹlòmíì wọ́n ya wèrè tẹ́ẹ̀ bá ti ìwà ẹrú fún wọn orí wọn ò kí ń pé. So ìjọ tó bá fẹ́ yíwọ́ á lè tètè mú ìwà ẹrú tó wà back pocket yẹn á lè fi lé aburú jìnà. Ṣé ti wá rí wípé àwọn bàbá wa tó sọ wá ní ọmọlúàbí nílẹ̀ Yorùbá ṣé ti rí pé ìmísí látọ̀dọ̀ Elédùmarè ni. So ẹ má jẹ́ kí ìwà ọmọlúàbí kó sọnù ní ọwọ́ wa nígbà kọ̀ọ̀kan. Ẹ̀kọ̀ọ̀kan tí ó bá kọ̀ fẹ́ di gòbè ni kí ká máa fa ìwà ẹrú yẹn yọ ká lè máa fi gbé ibi jìnà. Ṣé rí orin àǹtí mi dáadáa Ṣọlá Allyson òun ni màá fẹ́ fi káàdì ètò ilẹ̀. Àwọn ni wọ́n kọ wípé kí ni I'm a child of the Almighty. Ọkàn mi gbọ́ ó ti gbọ́ a ti ra ẹ padà ó ti di ọmọ mo gbọ́ mo gbọ́. Ìwọ ọkàn mi má gbàgbé ìlérí náà tó ṣe ṣógbọ́ ṣógbọ́ Adéníbàṣírù a ti ra ẹ padà ó ti di ọmọ mo gbọ́ mo gbọ́. I'm a child of the Almighty. Ọkàn mi gbọ́ ó ti gbọ́ a ti ra mi padà mo ti di ọmọ mo gbọ́ mo gbọ́. I'm a child of the Almighty. Ọkàn mi gbọ́ ó ti gbọ́. Èmi Adéníbàṣírù a ti ra mi padà mo ti di ọmọ mo gbọ́ mo gbọ́. Ọkàn mi má gbàgbé ìlérí náà tó ṣe ṣógbọ́ ṣógbọ́ a ti ra ẹ padà ó ti di ọmọ ṣógbọ́ ṣógbọ́. Shalom brother.